àgbélébù ló lè yọ ọ̀nà àgbélébù ló lè yọ wá. Ẹbí rẹ kọ́. Àìmọ̀ kan pa ni kò fi iye ríra àṣẹ Sátánì tẹ̀rí ẹ̀ ọ̀nà àgbélébù ló lè yọ ni. Ẹbí rẹ kọ́. Agbẹjọ́rò àgbà ló lè gbà. Agbẹjọ́rò àgbà ló lè yọ ni. Ẹbí rẹ kọ́. Owó nìkan ló lè gbà ọ̀rẹ́. Ọ̀nà kan wà tó dára lójú ẹni. Òpin rẹ̀ ìparun ló máa já sí o. Agbẹjọ́rò àgbà ló lè gbà. Ṣáàbù wa lọ bá mi dáná ibi yẹn pa mí gan. Àwọn mi lè dáná kankan bí mo ṣe wà yìí, ó rẹ̀ mí gan. Mo wọlé lọ́wọ́ ẹ̀sìn yẹn, mi lè dáná. Fẹ́ wọ kíchìn kò lọ dáná fún rẹ̀. Kí ló dáná fún ara mi? Bẹ́ẹ̀ni, lọ dáná fún rẹ̀. Níyàwó tí mo fẹ́ sílé, kó má lè dáná fún mi. Bẹ́ẹ̀ náà lànà tó sọ fún mi pé òun rè mo ti rán jẹ wá láti fast food. Ó ń gbọ́n jẹ̀ta, ó ń ra ice cream wá fún mi. Irú kí lè lè wà lọ́wọ́. Ìwọ náà kí ni mo mọ̀ tí ibo mo mọ̀ tí màá ti bẹ̀rẹ̀ báyìí ìwọ náà báwo la kí ni màá ṣe báyìí bí ìmọ̀ náà ó dàbí pé tí mo fẹ́ yàwó sílé kí wọ́n máa dáná fún ara mi kí wọ́n máa jẹra oúnjẹ jẹ kí wọ́n á ní tó mọ̀ pé mo kúrò lápọ̀ mo fẹ́ yàwó sílé ṣé mi ní wà kankan ṣe sí ọ̀rọ̀ ara mi báyìí wọ́n náà ó yọ lọ́rùn wọ́n ṣẹ́bí ọmọ ẹgbẹ́. Hello. Olóòlò ọ́fíìsì nìyẹn. What I eat my breakfast? Ó mú kójú bó láàárọ̀ ìjọ ìfọlọ́ọ̀bẹ. Ṣé mi sọ fún ẹ tẹ́lẹ̀ ní mo ní business láàbù ṣe máa lọ́wọ́ business partner mi ojú dẹ̀ ti lọ. Mi ì jẹun sùn lánàá. Mi tún jẹ́ ẹ̀rọ kan láàárọ̀ yìí. Má wọ ìṣòro ìjẹ́ ẹ̀ ń tilẹ̀ pípẹ́ tí sòrí dá ìṣùgbọ́n kò lọ́wọ́ ṣòtú dọ́jú ọmọ bísí kò dékìí wá tí ìlú máa mú. Ó mọ nǹkan jẹ́ kí n ṣe ìjọba sọ fún náà. Bí a ká mú ìlú náà bí a ká kó màmá lábúlé kán bá wa sẹ́ndì ọmọ ọ̀dọ̀ tó gbogbo ilé yìí ojú ti lù ṣáàjẹ́ kí n máa lọ jọ. Ok, ó dàbí nǹkan tó máa bẹ́tà nìyẹn because I'm fed up of this. Kí má lè jẹun nínú ilé ara mi, mo ra food stuff sínú kitchen mi store mẹ́yẹn. Níṣẹ́ ìyẹn ló máa bẹ́tà jọ lọ múra fún ìṣèlú náà. Ẹ̀ṣọ́ lọ̀rẹ́ ìwà. Ẹ̀ṣọ́ lọ̀rẹ́ ìwà. Ẹ̀ṣọ́ bá dárí láì sí ìwà kò gbé. Tí ìgbà fún mi ń fọmọ làbá. Lọ́wọ́ àjùwé rẹ̀ ẹsẹ̀ lòṣìṣẹ́ látàárọ̀ ẹsẹ̀ dé ń dà ní. Ọmọ làbákẹ́ yóò dún èmi o. Bóyá ẹsẹ̀ wo rírìn ìyà lọ, kó ní kò sí lè rí. Dákun wọlé ní ìṣòro ìgbẹ́ kí ló dé. Eléyìí ìfilẹ̀ ń gbà tẹ̀ jáde kó ní láàárọ̀. Ọmọ làbákẹ́. Báàsì ìlọmọ̀tẹ́ yìí máa sọ obìnrin rẹ̀. Sẹ́ni jẹ́rìí èmi ò fọ́ lápò kan. Dáhùn sí mi lápò kan. Ìyìn nìkan mánéjà kò kàn sí ìsọ bẹ́ẹ̀ fún ọ. Dáhùn. Ẹ fún mi lápò kan jẹ ni. Àkókò ọ̀hún làwọn ọ̀nà sí lónìí. Èmi àtọmọ mẹ́rin inú ti dé ẹ̀ẹ́dẹ́ nígbà bá fẹsẹ̀ roko gbóró kiri ẹ̀ẹ́dẹ́nu bọ̀kú ẹlẹ́jẹun inú àpò kan títí dòní.
àwọn obìnrin rere lọ́ọ̀dì ọkọ wọ́n mọ̀ pé kọ̀ǹdíṣàn mi tí ìníṣẹ́ lọ́wọ́ ni òǹsà òkè ó sì ṣiṣẹ́ gidi fún mi ìwọ wá dúró bó ṣe wà yìí wọ́n wá ń ṣe lóun sí báyìí àbí ọ̀fẹ́ fún mi ìrìn ọba rí àìlẹ́kọ̀ọ́ sí sì ń dúró láàmú ọmọ kọ́ lẹ́kọ̀ọ́ bí ẹ̀ sí mọ́mọ́lé tí ẹ̀ fi mọ́ pẹ́ẹ́lí ọkọ onílọ́ ọmọ. ó wá yẹ kẹ́ ẹ pa yẹ kẹ́yìn náà sì pé ìdí ẹ̀kọ́ lájọ tó ti wá kó ti wá tó ti wá fẹ́ mi. njọ àkóso wálé yín olórí burúkú ìyáálé ìyá rẹ tó wò tí ìṣe ìyá rẹ ló wò tó dúró dàgbì dọrọ tó dúró bí ọmọ orógun ọkànjọ náà lọ sábà ni kò sí wàhálà nínú kọ wọlé kí n bó oúnjẹ tàbí kọ ọ lọ bá ń kóso mi wá yẹ ó mọ kàn mí yìí tèmi nù bẹ́ẹ̀ mo sọ fún ọ. ìdá ọmọ nínú ilé wọn yẹn látàrí mi ìyá náà ni mo fi kí látàrí. ọdẹ owó tó ọkọ àbọ owó tó ló ní àmì ẹ pọ̀ ọ̀dà ó ti wò ìtọ́lọ́kọ nínú kó oúnjẹ kí n jẹun tàbí kó o sì fi lọ tàbí lọ bá ń bá yá rẹ kó o bá kó o gbọ́ sàn tó gbọ́ owó iṣu tó kó wá sí pẹ̀lú kó o bá kó wa. bẹ́ẹ̀ni ẹ ká o. ẹ má bínú à ń gba gbòòrò ṣé kò sí. tálẹ̀ gbẹ̀ngbọ́n bẹ̀ tó fi gbòsojú kẹrin kí ló dé o. rárá sà á gbà ká gbádùn ẹ̀yin àti àwọn yín la ní ká wá béèrè pé kí ló ṣẹlẹ̀ ẹ̀ wọ́n sà. mo rí kóhùn yín gbójọjọ́ orí yín lọ àbí mi kọ́ lẹ́yìn bá rí tẹ́ ẹ dúró sasara bí ọwọ́ làtín kò sí wàhálà kí lẹ wá sí hàn yìí. àwọn kàwé. ẹ wá kàwé. nínú kẹ́ẹ̀kàwé kẹ́ẹ̀ parí àbí kẹ́ẹ̀ sì fi bí sórí. ẹ má dàdú ẹ̀yà ẹ má àwọn dàdú àti ìwò ẹ gbádùn rẹ sọ̀rọ̀ ìsọ̀kọ̀ ọ̀rọ̀ dálẹ̀ ẹ má kọ̀ọ̀rọ̀ dálẹ̀ nínú eléyìí tí o ti yà ìtọ́jà bí ìyà tó ń wọ́n ti ṣe fíìmù àjẹ́ àbí ìtọ́jà bí ìyà tó ń wọlé ìtọ́jà bí ìyà tó ń kàn àbí kèé sẹ́yìn wọ́n bá ṣe kúrú má lè tún ṣe rú wèrè ṣé yẹ ẹ ọ́ owó yẹ wá. Secretary báwo ni? fine ma ẹ̀wọ̀n 70 ìlú ẹjọ́ ẹ jẹ́ kí n tètè bá mi tó máa lọ ní. 70 ìlú bẹ́ẹ̀ni ẹ̀wọ̀n last week ní àtọkọ mi jà ní ẹjọ́. ó mi mọ̀ wo so nǹkan tí mo ṣe wà very important speech kan wà tí mo fẹ́ sọ bíi ti lábújá òun ni mo ń go through. madam. Wọ́n ní kò máa ń take on this talk to me. Sorry ma. Wọ́n mọ́kùnrin yìí ó ń disturb me now. Ojú ọ̀pẹ máa jí lọ bí iṣẹ́ lọ́la. Ṣé ń disturb ẹ? Oh, I don't disturb me sẹ́. Ọlọ́run àgbà mi. Yorùbá sọ pé obìnrin tó bá ń wọ́ ọmọ kí wọ́n pátá sùn. Àwa ta là ń wọ́ ọmọ. Ṣé tòun tó fẹ́ ṣe ìlàwà dán? Jọ má disturb me jọ. Ìbálẹ̀ mi àti ẹ ti jọ ṣe eré ọmọ last. Ṣé bá ṣe kọ́ ní last month? Last month, can you hear that? Orí ìyá mi ẹ̀gbà mi. So, ó ti di pé ká máa ṣe once in 2 months. Bẹ́ẹ̀ni. Is that? Wo, èmi máa ṣe tálẹ̀ yìí o. Ó ní kó fún mi kalẹ̀ nonsense kò lè lè má jí lọ ṣẹ́ lọ́la náà ó ń disturb mi. Má wá iṣu yẹn alẹ́ yìí ò dé gbọ́dọ̀ fi ọwọ́ ẹ̀ kàn mí. bí yóò bá kàngéjì ní olówó ẹ rò ra kan ni o ẹ dákun ilé ẹ tẹ kàngéjì bẹni sájà bùjẹ kí lẹ fẹ́. abèrè madam. ẹ madamu. ìyàwó ẹni tó ní ilé. kódà kò lè títà tán fún yín dàbí ẹ̀yà tí wọ́n ní appointment kékeré wa. títà bíbó nígbà wọn ni àwa yà yín káàkiri sílẹ̀ kẹjà wọlé. èyí wọ́n yín sẹ́nu pẹ́tẹ́pẹ́tẹ́ bírú Fọlákẹ́. ẹ dákun ìyá àtọmọ kí ló dé dẹ̀ fi ra yín sọ́lé. Ó ń sọ pé àdáyé. má. Àwọn olóògbé ẹgbẹ́ lẹ́yìn géètì yẹn. Àwọn Boko Haram sọ fúnra wọn wá ní mo sì ní mo sì lè fi fún sọmọ mùtí o ká mọ lọ síwájú. Àwọn olùyẹn. madam èmi ni o. Èmi ni mo fún ọ lápọ̀yìntmẹ́ntì jẹ́ kó wọlé. Kán wọlé ọ̀gá. A ní kó jẹ́ kó wọlé. Wọ́n mọ̀ jújú Boko Haram.
No. Àní ìwà ló ní mo mọ̀ ọ́ máa tẹ̀ mọ̀gá sálí. Kí ló dé pẹ̀lú rádà àdá tó ń ṣe yìí gan? Ẹ tó ń darí mọ̀dọ́ náà ṣí ẹ. Ẹ tó mọ̀dọ́ náà. Ẹ ta lọ ní èsè jímọ̀. Ẹ dàpọ̀ tẹ́bí òjò jímọ̀ lọ̀gá mọ̀ áwú ní èsè jímọ̀. Ọmọ ọ̀dọ̀ tó ní kí n bẹ mú wa. Ẹ ṣe gan. Ọmọ ọ̀dọ̀ tó ní mo ní ìṣòro ẹ tó wà òkè jẹ́ ká wọlé ká lọ sọ̀rọ̀ nínú ilé. Èmi náà dàrẹ́ kọ́. Dàrẹ́ kọ́. Ìwọ tó jẹ́ pé gbogbo ara báyìí lọ fi kọlà ìwọ sọ́rí ewu gbogbo tó kó sáyà tó lọ bírí bọ́ bá tún kalẹ̀ yóò kàn ní lòlò ìwọ kan tó rí mọ́ gidi. Ìrọ̀ ní sáà máa kéré ikú rẹ lọ máa kéré ikú rẹ lọ́dọ̀ náà ní ọmọ sọ́ọ̀lù òṣì tó wà tí ó jẹnu olùdẹkùjà látẹnujẹ ó jẹ kí kò sára ó gbẹgbẹgbẹ lókè tí ó lò ṣì oníṣòkòtò lábúlábú òun láti fi gbà ó máa wà wá ní. Ọmọ yìí ò ní wá kó abọ́ tó ṣáde dà ó kó abọ́ kan lọ ní kábọ́ tó kù ní. Ìyá ṣé mo sọ fún ẹ̀yẹ́ pé mo ń lè lọ bí ṣẹ́ lẹ́yìn mo fẹ́ sinmi sílé ní ẹ̀ ṣùgbọ́n. Sọ kó máa change mind ẹ nígbà tó ń sọ fún mi lẹ́ẹ̀kan. Mi ò change mind mi. Ok, jẹ́ kí n tètè máa lọ. Ṣadé. Mo ṣe rọ́ọ̀bù cream ni. Mo ti bẹ̀rẹ̀ rárá. Ó ga o. Mo ṣe lè fọ ẹgbẹ́ ìyàwó tó. Ọ̀gá.
ọ̀rẹ́ ò tiẹ̀ wá yé ni wọ́n ṣẹ́ẹ̀sì kan lè lè báyìí. ìgbà tí mo wá lóyún ẹ̀sìn ti dé o àbí kí n ṣe oyún mi kí n ṣe oyún. Hello. Gbogbo sábùú náà sí ayé rẹ̀ báyìí. Lẹ́yìn yóò lọ gbogbo mo fẹ́ rà yín. Ní kíni? Sọ́ọ́rí gbogbo inú tó àtàwọn wò àti inú ilẹ̀ gan-an. Àpò tí mo kó síbẹ̀ ó lé ní àpò dọ̀rọ̀ mẹ́rin. Àsán ògùn ló wà ń bẹ̀. Bẹ́ẹ̀ lórí àwọn olóṣì tẹ́mọ́tẹ́tẹ́ máa ń dà láàmú mi. Ní tẹ́mọ̀dé mi tó gbogbo ẹni bí mọ́nu. Ẹ wò ó gbogbo kan fi ṣẹ́yún. Ògùn yín ṣiṣẹ́. Èyí ló máa kéré. Sọ́yìn jẹ́ nǹkan ọmọ. Èmi táwọn wò ẹ̀mẹ́rin ni mo ti lọ kirikiri lórí ọ̀rọ̀ bá ń ṣẹ́yún fún yẹn. Lóòótọ́. Mo Elizabeth. Bàbá mi ló ṣẹ́yún fún lóyún àkọ́kọ́ tó kọ́kọ́ ní. Màmá mi ó gba doctorate ní US níbi ṣẹ́yún. Èmi tán ló gbọ́dọ̀ dá àlùbọ́sà ọ̀rọ̀ lóko lórí owó ní kúlé. Èmi náà sì gbàgbọ́ lórí pé òun ṣẹ́yún fún yẹn tí n kò fi lọ́mọ lọ́wọ́. Kékeré lèyìn o. Kódà oyún oṣù mẹ́jọ èmi ó ṣe àmọ́ owó ni o. Bí èlò wa náà sọ̀rọ̀ nípa rẹ̀ dákun ìsàmì. 10,000. 10,000. Lórí báyìí ní láti fi ní mẹ́rin káyọ̀ ní ká sọ́nù. Ẹ wò méjì bá ló ṣe panápaná fún yín. Èló dáa lẹ fẹ́ gbàgbà. Èmi mẹ́rin gbà yẹn. Iṣẹ́ oyún yíyọ náà fi lé mi lọ́wọ́ láti kékeré. Mi gbà yẹn o. Ẹ dákun ẹ wo ẹgbẹ̀rún márùn-ún níbẹ̀ lọ́wọ́ mi dákun ìgbà. Dákun ṣàánú mi. Àní kó mi wá lé dákun pé dákun ṣàánú ẹ wù mí ṣe láàánú. Owó gidi ni o. Kèsè fẹ́ kí o. Kèsè fẹ́ kí o. Agbára mi. Àwọn ní eré ìtajà lògùn tán. Àwọn afọ ògùn tó ṣì jẹ́. Orí mi ẹlẹ́dàá mi ní gbogbo kí ikú kì í tiẹ̀ kúrò bẹ́ẹ̀. Sàánú mi gan kì í yáwó yáwó sí àgbà sí orí mi ẹlẹ́dàá. Ayiwo. Omi tọ́ ìlú rè. Èyí ò wá pọ̀ jù. Èmi ní àpá. Tó bá dẹ́gbẹ̀ jì ní irú eléyìí márùn-ún ní fún ọ. Báwo fi trọ́bì àbí tìrìtìrì lò? Ẹ̀sùn. Mọ̀lọ́. Ìṣúmọ̀lá. Ó dàbọ̀. Ojú ti di fún ọjọ́. Ohun tí mo kọ́ fún mi ní mo fẹ́ mú. Tó bá ń jẹun aláyọ̀ tó bá rámọ̀kẹ́ tó rẹwà kò lè mọ̀ rárá òkùnkùn ọ̀dà mọ́sàn-án sọ́sọ́ wá sọ́kùn Ẹlẹ́dùà tó bá rìn lọ́kùnkùn kò lè mọ̀ àfọ́jú. Àgbà ti báyé mi jẹ́. Èyí bẹ́ẹ̀ ni o.
Mo sọ yóò sẹ́. Mo sọ yóò sẹ́. Mo ti sọ yóò sẹ́. ìwà wa àtàwọn olè ìjọba kú àti pé gan bọ́ọ̀bà kú gan ṣé ọ̀gbìn ọ̀lọ́kú lé bàbá yìí mọ́mọ́ sọ̀gá ló kọ̀. kí mo pè ọ́ sí ọlọ. àánú ẹ̀ ní í ṣe mí èyí tí ń dọ̀ láàmú gangan tó lè bọ̀ gà sọ ṣé bọ́ọ̀sì bẹ́ẹ̀ mi sọ ìmí ò bọ̀ yanjú sòrò ẹ̀. ṣé mo pè ọ́ ni ibi náà fi ọ sọ mọ́ ọ lọ bẹ̀. kí mọ́ lọ. mọ́ lọ. ọ lè ṣàlàyé ìṣòro ẹ fún mi. ilé ṣàlàyé. mọ́ lọ dáhùn ọtí pẹ́ o. kí mọ́ lọ. ajá fẹ́fẹ́ kó dé lọ́sẹ̀ tó kọjá bí n bá yìí tú kalẹ̀ gbogbo ara ẹ̀ yóò kù jẹ yẹnayẹna. ó ní ọmọ lọ àbí kí ló dé sọ́nà wà bẹ́ẹ̀ mọ́ wa lọ. àánú ẹ̀ ní sí i wo abẹ́rí dèpò nínú mi o dédé ìrìpè tó bá lè rù ó ní ọṣẹ o nítorí bí mo ṣe wọ èsì sí ni kó jẹ́ ìyá tó mọ wà kó jèrè ẹ o. gbà tí mo ti rí tọ́ ti dé fìlà dúdú mo ti mọ̀ pọ́pọ́ lọ́rẹ́ náà dúdú kẹ́sì mo wá wo gbà tí mo mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí rẹ̀ pé níìsín orí rẹ̀ ti wá dàrú pátápátá kò tiẹ̀ wá pé mọ́ rárá. ọ̀rọ̀ ẹ ti sú mi rí. dédé ìpè wá lè sẹ́yìn ọ̀fẹ́ rírò torí àfẹ́rí dèpò lò lè mí. máa lọ gbé bọ́ọ̀dì ìjẹun ojú ẹsẹ̀ rẹ̀ mi máa lọ. ọ̀ jẹ́wọ́ sí í ṣe ọ́. ó ṣe gánà onímúgúngún onímúsọ́ntì kò tiẹ̀ mọ bó ṣe rí àwa wí tán yán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 y
àdìtú lọ̀rọ̀ yìí o ẹ̀. báwo ló ṣe rí sáìtì yẹn sí? Ìgbà tí mo ti fi ṣẹ́gun lára àwọn ìyá rẹ̀, ó wà òkè fún ṣiṣẹ́ kan níbẹ̀ fún òkè. Oníbíbí pé ọmọ tí mo bá mi pé mo wá látẹ̀kùn àti ìgbòho dé. Kí ló dé? Ṣadé! Ṣadé! Mẹ́rin púpọ̀ lẹ́nu fún pẹ̀lú èdè ìṣìta máa sọ lẹ́nu náà ló ń pọ̀ látẹ̀kùn tí mo bá mi gbómi wá. Ẹ pàdé. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kúṣẹ́. Báwo wá ni? What's the meaning of this? Ṣadé! Ìwọ náà. Ṣadé! Ìtumọ̀ wẹ́rẹ́ mi sí. Nǹkan tí dókítà kan fà mí yẹn náà. Ó gbọ́. Máyà jòkúná jòkúná. Olóyún. Àyè má gbà ẹ́ o. Àyè gba tápẹ̀ ń kọ́ lè gbóni. Kìíní ìwọ náà. Ṣé o jẹ́ nǹkan táwọn aṣe ń sìn ní ẹgbẹ́? Kò tí burú jù, àwọn náà ti gbìyànjú. Tá a bá sì lọ lé ọkọ kò tí burú jù. Jẹ́ ká mọ ẹni tó fún ẹ ní. I'm giving you 2 days
48 hours mo fẹ́ mẹ́rin tó fún ẹ lóyún ẹ̀ lọ́gbọ́n. Otherwise díà àti tó sí ọmọ lọ́dẹ ọkọ náà nìyẹn. ṣé òkú àdàlàdé oṣù tó máa ṣe ń bá tí kó bá mi lọ́jà kó bá mi àkọ́wá ọ̀dọ̀ àwọn boyfriend ẹ̀ ló máa ń yà síbi ẹ̀ today but èmi ṣàmọ̀ yẹn 2 days ṣó tó bẹ́ẹ̀ yẹn. Ṣadé àsìkò ní o Kàsálí ló lórí inú ẹ o àwọn òkúrò yá o. Díà ṣọ́rí ìjọ tó wà ṣẹlẹ̀ ní pé Kàsálí jòkó ṣe lè mú ẹ́ ìwọ náà jòkó. Kàsálí ọ̀gá bó ṣe wà ẹ́ ara ní ilé ìní ẹ̀wọ̀n ọ̀rẹ́ méjì tó bá jọ rìn tó bá yá wọ́n á mọ̀ wá ara wọn wájọ mọ̀ ìyá wọ́n náà ti wà ní ilé ìsìn ó ti kúrò lọ́mọṣẹ́ ní ilé ìwò ti di mọ̀lẹ́bí wa àṣírí kan lẹ́wà tí mo fẹ́ sọ fún ẹ. ọ̀gá kí n tẹ́ lábàá sọ̀rọ̀ àti ẹ jẹ́ kí àwọn òbí ìyá àwọn ọkùnrin kó wá fún ọkùnrin tí ọkùnrin ṣe wọ́n àti ìṣẹ̀ṣẹ̀ ní wọ́n. Kàsálí má ṣe lọ ìlú tẹ̀ ní kọ́mìnì yìí san fún mi. ìgbà 15,000 nígbà lógún èyí jẹ wá lógún. mo láì kọ́mìnì wọn kì í jẹ sálárì right tí n bá yàtọ̀ sálárì ẹ̀ tí máa ń fẹ́ 50,000 lóṣù báwo ni. ọ̀gá tó bá ti jẹ́ ẹyẹ kan sọ àti tó bá sì bímọ mi ni tó bá ti jẹ́ ìwòsí wa lọ́la. Kàsálí Ṣadé ó ti lóyún. ó ti lóyún. ọ̀gá mo ti mọ̀ pé ó lóyún o ẹni tí lẹ́nu kọ́ ọ̀kan lọ́ra ta lásán lọ ti lóyún sóyún yóò ní mo ti mọ̀ pé ọ̀padà kà bùkún kó ló lè rí iṣẹ́ jẹ́ kí màsàkú kí màdàmú dé iṣẹ́ bá tán. ẹni tó fún lóyún kò sí lára nù ìwọ́dẹ̀ mo fẹ́ lò kò jẹ́ ọkọ ẹ̀ tó fún lóyún tí madam bá dé ọ̀ tí madam bá find out. ọ̀gá ẹ wo mo ṣe ẹ̀dá gàrí omi ni o ẹ mọ̀ dà ìpèsè bí àrí mi o ẹlẹ́dàá mi kọ̀ nígbà bá sọ fún mọ̀ọ́mọ̀ kẹrù àdámú pé èmi ni mo ní oyún èmi mo lóyún inú Ṣadé pé èmi mo lóyún inú Ṣadé tí màdàmú onílé mi kò ní ẹnu iṣẹ́ ẹ wo àti pé bí bàtẹ̀ wá fún yàn lóyún kì í ṣe lóyún tó ní bákùtù tí ó jẹ́ pé gbogbo ara ló fi kọ́ lọ sẹ́ẹ̀ni gbogbo tó gbé lóyún ọ̀gá bó bá yẹ ti kalẹ̀ yóò dé rí ìdòdò kí ni. Kàsálí dàpọ̀ ṣàánú mi pàmí sílé mọ́ pàmí síta jọ mo fún eléjú àbẹ̀ ṣàánú mi mo jọ gàyọ mi ṣẹ́ dàpọ̀. mọ Kàsálí ni wọ́n bàbá kọ́ mọ Kàsálí ẹ̀. Kàsálí ìdí tí mo ṣe ní màmá fún ẹ ní 50,000 lóṣù ni pé èmi gangan mo lóyún nù Ṣadé. ọ̀gá ó dà síbi mọ̀dàmú ti rọmọ bí náà tẹ́lẹ̀ bí ìyàlẹ́ bá sì ti wọlé ìyàwó rẹ̀ Yorùbá kún ní eré ọmọ ní pọmọ wájà yìí ó bá tàn. sọ́tọ̀ mo sọ fún ẹ pé kò ṣe nǹkan fún mi can't you do it for me mo ní màdámù òwúrọ̀ mọ̀ ìwọ ṣáà ní kó máa pretend gẹ́ bí ẹ̀ tó ní oyún ṣojúgbọ́ gbọ́mọ tó bá fẹ́ máa rí màmá ṣe fún ẹ. àá sì tutù ọ̀gá o bàbá gbómi ọmọ àlélé wa mọ́ sí tutù ni o. irú ètùtù wọ́n ṣàkọ́ ló lóyún ètùtù ilé wa lórí bó ṣe tutù I will be giving you your money and then nǹkan tó bá fẹ́ nínú ilé yìí màmá ṣe fún ẹ. ọ̀gá mo lófin o. òfin wo. mi ò lè mọ ìjẹun kan mọ́ náà bẹ́ẹ̀ o mo lófin o. but tí màdàm bá find out pé ó lóyún ìwọ ni kò kí èmi kú ọ. ọ̀gá ètò ló kàn láti gbé kó ti fi àwọn àyẹ̀wò ọmọ àti bá fọ́ lónìí. má ṣe kì í gbọ́ o àfi tó bá tẹ́. Mádámádá kì í gbà o ẹ jẹ́ kó kàn dín nìyàn. Bàjẹ́ bá forí komi ìgbà yẹn ló máa mọ̀nà lé olówó rẹ̀. ọ̀gá ẹ̀dẹ̀ òde ẹ̀sìn wọn àtúnbà hàn. Ṣadé kí ló ṣe màdámù sùn. ṣé ẹ̀yọ́ pẹ̀lú ìkúdò bójú bá ti lọ báwọn mi ń sí
bíkẹ́ẹ̀tì mọ̀ sí kó ti mọ̀ wọ́kẹ́tì mọ̀. Wọ́n ní ṣe mí ẹ̀rọ pé kí ní àwọn ọ̀dọ̀ gan. Farabalẹ̀. Kí ni wọ́n ń sùn? Má jẹ́ kó jí. Sẹ́ẹ̀dì lábúlé wa, gbọ́dọ̀ bá ti rọ̀ báwọn. Ìmú ṣe rárá. Bí ẹ̀mí jẹ́ mẹ́ta ni, ẹ̀mẹ́rin gan. Ní ọmọ kékeré yìí, pápá ya rẹ̀ jẹ́. Ẹ fojú jí mi. Ìgbà púpà ni máa ń gbà sára. Bí kíní tí ó délẹ̀ bí ò bá délẹ̀ yìí ti ọkùnrin dànù ni kò mọ́ sẹ́nu. Ìwà gùn mi lórí. Kí ni? Ṣẹ́ẹ̀rí, kí mọ́tò yìí. Ẹja ṣe táàsì. Ṣadé, madam sùn. Ní òní, èmi ti fògùn oorun sóúnjẹ tó jẹ. Bó ṣe wà kó tó jí, ó dàbí méjì náà. Kódà ibi tí mo ti lọ lè rògùn, ẹyọ kan náà ní ibi sí o, mẹ́rin mo kó sí. Ṣadé, mo fẹ́ pàyàwó mi. Wọ́n à lè kú, wọ́n à lè kú. Ìyá àti àdìtú lọ̀rọ̀ yìí o ó lé o ó lé kankan koríko gbà ní ọlọ́wọ́ wọn eléyìí ni. Nọ́mbà sáyé. Madam. Ẹ̀gbọ́n dúró, iṣẹ́ ìṣúni o. Iṣẹ́ ìṣúni o, sàdédé mo ní kí ìyá àṣẹríta àgbo wá àgbo ìjẹ̀dí mo ní kó tàbí ọmọ pé ìtò máa ṣe báyìí ní ó tà. In fact, ayé má gbẹ́ o. Yorùbá máa ń sọ pé ẹni tó ń wò kò kí ń wòran. Imagine, ìwọ tá à ń bọ́, o tó wá fẹ́ máa bọ́ yàn. Ẹjọ́ ẹ̀kọ́, ìyá mi ló kọ̀ ọ̀zẹ̀. Wẹ́, díá, ó dà pé ibi tọ́rọ̀ dé yìí, kò sí ṣe kò sáà ṣe o. A máa gbà gẹ́gẹ́ bí àgbélébùú wa ni o. Kàsálì ìbọ̀ gbọ́dọ̀ tẹ̀jẹ̀ kàlẹ́ fún kàsálì. Ẹgbẹ́ mi ní sísù ní ìpínlẹ̀ tó wáyé. Ṣé sùúrù tẹ́sọ̀ bá wá lo èmi lè ṣó lù ọ fún. Madam, ọdún ní jẹ́ kí èsù lò wá. Keep quiet, Kasali, what do you mean? So, tó bá mú ìmúkúmọ̀ ẹ̀ tán, ọ̀dọ̀ ya, òkè ó dàbí ẹ̀kọ́ máa ṣẹlẹ̀ ń sìn. Kò fẹ́ ní iṣẹ́ ìfẹ́ tán bí yára pé o máa gbé dàrẹ́ tó ẹjọ́. Tó wá sọ pé, get out, go back to your gate. Máa mú ilé ẹ̀. Ọ̀gá, ọgbọ́n ni ó sì sùn bí òkú ẹlẹ́dẹ̀. Ọ̀gá. Kasali, Ọ̀gá. mo ti sùn wọ́n ṣá oògùn tí mo lò yẹn ni. Kí ló ṣẹlẹ̀? Ìyá ọmọ ló pè mí, ó lò nídìí owó iléèwé àwọn ọmọ ìlú náà ti láwọn bùkátà kọ̀ọ̀kan tí mo fẹ́ gbọ́. Mo wá nídìí 50,000 kan ni mo bá fẹ́ ní kẹsàrè gùn mi torí mo rí pé oṣù tí parí débi tí ń gbà sálárì pé kí n fi sálárì mi sí, mo wá ní kí n wá bá yàn ọ̀gá kẹ́ẹ̀kan ràn mí lọ́wọ́ náà ni. 50,000. Ṣé mo ṣe ìdí ló mo ṣe fún ẹ nìkan náà? Ọ̀gá, lóòótọ́ ni ìjẹta ni mo sì gba 50,000 lọ́wọ́ yín, ṣùgbọ́n kọ́lọ̀ yà wá pẹ̀lú ọ̀rẹ́ lórí ibú ni o. Tí a ti dé ni mo jókòó pẹ̀lú Gani ló bá ní ká lọ sọ́dọ̀ àbájẹ́, bí àbájẹ́ mi ti gba 30,000 ni ọmọ kan ìyá rẹ̀ náà ní bùkátà, èmi náà bá bu ní 20,000 pé kó fi gbọ́ bùkátà rẹ̀, ibi tó wó yín gbà lọ ní kò sówó kan sálẹ̀ ọ̀gá. Tí ẹ̀ máa ń gbé ọ̀yọ́ mi lẹ́nu jẹ́ lọ́wọ́. That is 50,000. Ẹ ti ń lọ ọ̀gá. Mi ìfẹ́ ní mi mọ́ lóṣù yìí o, máa bá mi fowó kankan o. Ọdún òní yàgbára búrú bùkátà kankan mọ́ ẹni tí bùkátà bá ti yọ ọ̀gá mú bọ̀. Let me rest. Ọ̀gá. Ẹ ṣeun. Ẹ ṣe ọ̀gá o. Ẹ wò mí, ẹ wò, ẹ lọ sọ́ra yín gidi gan o. Ẹ lọ sọ́ra yín gidi gan bí ẹ bá ṣe pé ìgbà tí mo bí mọ́, mo ò sí nǹkan kẹsẹ̀ bí bọ́ọ̀mọ̀ kan náà ló kó sínú kéjì ojoojúmọ́ ní fún lóyún fún mi. Nítorí ibùsì ni ọkọ̀ ní ìyàwó ti gbé tirẹ̀ jáde, ọkọ̀ náà gbé tirẹ̀ jáde, ọkọ̀ náà ti gbé kalẹ̀ wọn ò sí ti fowó sí láyé wọn, àfi ká fowó rọpọ̀. Tí ó gbé bá abẹ́ lérí ibùdó ẹ̀ bá wá sí ní kó bùn mí nínú ilé nìsín, kí mi náà mú gàrà dé kí ṣe báyìí. Yíìm irọ́ kò ní gbé fún mi, bá gbé dábúlé kí bá gara ẹ ti eléyìí dùn. Ẹ bí àpò mọ́ fún
mọ́ kalẹ̀ fún ilé olówó ni wọ́n wá ṣe kùkù ilé kẹtàdíkà irú ilé yín lọ pé lé ní irú ilé kò pé mẹ́ta ládùúgbò yìí àwọn mọ́ balẹ̀ fún ilé ọ̀gá ń jẹ́ o. Kásán. Mo débi lánàá mo kọlẹ̀kùn mi ò bá yín mo wá gbowó ọ̀sán. Sọ̀rọ̀ àná tó dídí ìjọba ni mọ̀ bínú àná lóṣù wa parí bóṣù bá sì ti parí báyìí ilé iṣẹ́ tí mo bá ṣiṣẹ́ kí n gbá fún ó pè wá pé ká gba sálárì ni mo lọ gba sálárì ni mọ̀ bínú. Ẹ̀yẹ́ pé mi náà rìn dáadáa mo ti mọ̀ pé ẹ wọlé ẹ fún mi lówó ọ̀sán. Owó ọ̀sán kí n tó fún ọ lówó ọ̀sán ọ̀ tí ìrìnyàn sọ fún ọ pé ọ̀fà ọ̀lẹ́ wa. Ọ̀rẹ́ mi náà yá yìí pọ̀. Ọ̀ wá tí ìwà rí èmi báyìí sọ wípé mo handsome. Àlálàbù ìdí náà láti wá sọ̀rọ̀ mi tó wá fún tẹ́lú nínú irú ọ̀gá yín fẹ́ńlẹ̀ tó ń kọ́ mi lé báyìí kọ́ dẹnu fẹ́ kọ́ mi rúwọ́n ní ìbáfẹ́ yín náà wá ń sọ ìjẹ́ pé bíbí ilẹ̀ ìjókòó tẹ́sí sílẹ̀kùn pé wíwá wá ilẹ̀ sílẹ̀kùn bẹ́ẹ̀ lẹ́yìn wẹ̀ ilẹ̀ sílẹ̀kùn ẹjọ́ irú yín náà wá ń sọ mi ò wáyé ìyá olówó mo fẹ́ bá lọ. Kí ni ìwọ ọlọ́mọge lé ní àbábílẹ̀ kan olókè kò ní sálẹ̀ ó dàbí àgà yíbo bí yóò bàjẹ́ afẹ́ mọ irú ẹ̀ náà sọ wo tí a tẹ ìpáyò tí ọ̀lọ́lẹ̀wé wọ́n jẹ́ nkúrọ́ tọ̀tọ̀ nígbà tá a wà lè mí ọ̀gá ọmọ nǹkan wà nílẹ̀ mọ́ni ilé náà ń pè ní èèmú nọ́ọ̀sì ẹnu ọ̀gbọ́n wà ní ọwọ́ àrùn. Ayé bá ń ṣètànà dí mi bàbá má gbà. Ayé bá ń san fòfò. Ẹ ti wo ẹran ni o ẹran tí o gbọ́jú mọ̀ ya rẹ̀. Kasali, hold on. Tell me, what is your problem? Ṣé o jẹ ilé ìtò fọmọlú àbí àbí? Òtítọ́ àná. Òtítọ́. Bó ṣe ń bẹ̀rẹ̀ náà rí o, bó ṣe ń bẹ̀rẹ̀. Kasali, ìdúró. Ṣé Ṣadé. Ọ̀gá mi. Ṣé ẹ máa fi tán lé ni? Kìí ṣe bá náà ẹran ọ̀gá ọ̀gá Kàsálí. Ọ̀gá ẹ̀rù ṣe ránjú mọ́ mi bí ṣe ń bẹ̀rẹ̀ náà rí o bí ṣe ń bẹ̀rẹ̀ wíwá ẹ̀ ti ní Kàsálí dé. Kàsálí wàhálà ní bẹ̀rẹ̀ ni. Ó yá gbé wá. Ọ̀gá gájà pé ṣáájú ò lọ́pọlọ lérí ṣé kò ní kẹ́yìn sọ fún pé ó jẹ́ kókó rẹ̀ fún mi. Kàsálí, you realize you are talking to me? Ọ̀gá ẹni kókó rẹ̀ fún oúnjẹ lọ́wọ́ mi èmi ò gbé èbó mi ò gbé èbó. Ẹ ṣe ló bá ṣe kò ń ṣẹ́kàn lọ́wọ́ nílò ayé. Àfihàn ọ̀gá rí lára rẹ̀. Ṣé bá fún un sọ? Kàsálí olórí gbogbo olóńkalẹ̀ pé ọ̀gá mi ò mọ̀ pé yìí ni ẹ̀jẹ̀ mi ò mọ̀ lórí ìtẹ́yìn náà ni tẹ́ kan bàbá yìí mọ̀ ìjẹ́ la ṣé mọ̀ ẹ̀jẹ̀ mọ̀gbà tó jẹ́ kẹ́ mọ̀ wálé ni torí mọ̀gbà tẹ́ ń wálé lójú ọ̀sán. Look at this. Are you insane? Come on, open this gate for me. Ọ̀rẹ́ mi ọ̀gá ẹ̀yin jẹ́ láì kó yẹ pé ìgbà tí ọ̀gá ṣe fàájì lẹ́mọ̀ pàpàjì mọ̀ lára lẹ́mọ̀ pàpàjì mọ̀ lára. I'll call you back. This boy, what do you mean? Kí main gate dà? Mo ti rán ládé nǹkan, ó ṣí gate fún mi. Ọ̀gá èmi ò mọ ibi tí kì í ṣeré lọ. Mi ò mọ ibi tí kì í ṣeré lọ. Ṣé àsìkò gbà tí ìyẹn ṣe fàájì ló jẹ́ kẹ́ wọlé? Something must be done to you. Ọ̀gá
ọ̀gá fọkànbalẹ̀ kò sí tọ́gbó ṣe kò sí tí wọ́n fi mí ṣe. àṣewọ̀ kọ́ ló tiẹ̀ nílé tó wá ṣe gìràgìrà lórí nǹkan nìkan. kí ni sọ ọkọ igba 50,000 kọ́kọ́ tó wá sí ilé ṣèlú pọ̀ ọ̀gá ti jẹ́ jí. ọ̀gá àgbàdo ọ̀gá o àgbàdo ọ̀gá o. Jọ̀ọ́, kí ló dé? Kí ló dé bí ti báwo? Náà, ó ti kọjá báńjì yẹn náà. Kí ló mean by that? Ṣùgbọ́n níbi tó ní kálukú ń sùn lórí bẹ́ẹ̀dì. Mo stop ẹ̀jà rẹ̀ má gbé yẹn wo, ojú òun ló ti fọwọ́ kàn mí gbẹ̀yìn. A ṣàfọwọ́kàn ara lọ́sàn-án. Wo má gbé yẹn wá papá, ó ṣàmùpá àwa ọmọ bó ti ká máa ṣe lójoojúmọ́. Ṣé àwọn ló ní ká máa ṣe once in 3 months? Sórí ìyẹn ti lọ báyìí, jẹ́ ká ṣe tí ẹ̀ wo Kàsálí, òkè tí máa yẹn lásán ó ti fúnyàn lóyún báyìí, sójú ti ẹ̀ ti ẹ̀yìn. Fi Kàsálí lẹ̀, àmọ́ èmi ò ní ilé ṣe nǹkan kan báyìí. Wàá ṣe. Mo busy ṣe come on. I say she leave me. Ṣé wọ́n gbé mi ìrẹsì ọwọ́ mi sí ẹ rí? Don't let today be the first time. Otherwise, ọ̀kì lọ sùn sí visitors room. I mean, I'm not doing anything. I mean it. I've never raised my hand on you before. Don't let today be the first day. Please. ọmọ mi rò mí lórí ayọ̀ mi fún. orí ẹlẹ́dàá mi ṣeun. jẹ́mẹ́kù àti ìṣẹ́ inú mi dùn. ọlọ́run ṣeun láti bẹ́ẹ̀. ibi gánà tiẹ̀ tí kọ́kọ́ wá bọ́ níbi kásọ̀kàjẹ́ enterprise kò ní sí ọ̀gbìn ìdílé àdìgbẹ́ mo ti ọkọ̀ bọ́m̀bẹ̀ lọ sọ pé ṣiṣẹ́. ọlọ́run ṣeun ṣiṣẹ́ òwà lẹ̀ wá rí wa. ṣe ní kárí amúta sànjà alẹ́ rè mú lọ iṣẹ́ èkìtì mọ́ ni wọ́n ní àti ibi kékeré bẹ̀rẹ̀. àbúṣe ìbẹ́tà bí kẹ́ ẹ jí kẹ́ mọ fẹsẹ̀ roko dúró la bí kẹ́ ẹ jí kẹ́ ẹ ná pàrọ̀ sẹ̀. bẹ́tà ó àmọ́ sì mo rí sẹ́yìn. ó ní máa fi wé dúró mi mọ́ kò ní sí pé wọ́n ń jà ní kẹta bí àwọn ọmọ iléèwé ó ra àrùn ojú òní táwọn ọmọ ibi sọ̀rọ̀ tí àsọdùn sí náà pọ̀ ẹ̀pẹ̀lẹ́ mi wá lè àjẹbẹ́jẹ lọ́wọ́ ẹ̀wọ̀n oúnjẹ tó gbé kalẹ̀. ọ̀gá mi wá ní kí n jẹ́ wọ́n jẹ bẹ̀rẹ̀ lónìí o wọ́n jẹ bẹ̀rẹ̀ ní kí wọ́n ṣàlàyé fún Adebayo kò torí wípé kí ni wọ́n ní ìmọ̀ láti Monday weekend ní ìmọ̀ ẹ̀dẹ́ sọ pé ní ìsìn lẹ́sìn ti di ilé ìsìn ẹnìkan ó yẹ kí n bọ́ra jà láàbù kọ́ máa fi bójú tèmi ni o torí tó lè pọ́npọ́n ọkùnrin ọmọ wa tí wọ́n sòdì ọ̀rọ̀ tí wọ́n lọ́ọ́ gbà wọn létí lórí owó tí ó tòwó sọ pé ní ìsìn náà bàbá àwọn létí ẹ̀yìn mi ò sì ní fẹ́ kí wọ́n tọ̀ ayé àní bẹ́ẹ̀ nìkan létí kí n tó dé ẹ̀fọ́ abẹ́rẹ́ kí n bọ́ra jà láàbù. ṣé máa gẹ bí aríjà bẹ́ẹ̀ bó bá sì kàn náà gíga ní sì kò tẹ̀lé àjọmọ́ lọ. ọ̀dọ̀ lójú sẹ́pẹ̀ owó ti dé ní ìsìn torí àìlówó ọkùnrin náà fi gbá létí gbé o wọ́n ròyìn tó ṣẹlẹ̀ òun àrò burú gan o kò sí wàhálà. kò sí wàhálà ìgbà tí òṣòwò gan mo fara dà. ó ti ẹ̀sìn wàhálà wọ́n jẹ̀ wọ́n náà wọ́n máa gbá àwọn ọkùnrin lójú ìyá máa yọ ọkùnrin. ẹ̀yẹ́ kí bá ní sáré fún oúnjẹ yìí. yóò dà fún ọ. obìnrin ní ìjà olóbìnrin máa ń lọ ìyá ìyówó náà wọ́n lọ lọ́wọ́. mo ti bá ẹsẹ̀ ọ̀la ta ọ̀ ẹ ti di pé ó yá oṣù yìí ẹ̀ dájú ẹ̀ lè sọ̀rọ̀ báyìí ẹ̀ lè sọ̀rọ̀ màdàmú gbọ́ sọ̀rọ̀ yìí o màdàmú gbọ́ o ṣé ẹ̀yin ò mọ̀ pé ẹni tó bá fi orí rẹ̀ pé orí olóyún ilẹ̀ Yorùbá ẹ mọ̀ pé kì í lówó dàbí alára mi ni ẹ wá fi mi tèmi pé olóyún ẹ wá ní kí n mọ́ra mọ́tò èmi náà fi di mọ́tò ọ̀gá. Kasali, I'm fed up of you. What do you want me to do again? Gbogbo tí mo kó fún ẹ òun lọ lórí obìnrin jọ́látà tí mo dé mo bá sí àti gẹ́ kọ́ lọ́rùn orí tí gẹ́gẹ́ tí wọ́n mọ̀ kí n kan tó ń jà ní owó lẹ́lẹ̀ tó ń náwó fún bó ṣe wù ẹ́ tó bá yá àárín look at I don't have anything to give you again okay? ọ̀gá I'm fed up. ọ̀gá ibi tó wù yín lẹ náwó ti yín sí ibi tó wù èmi tèmi náà náwó ti mi sínú kò sí tó kàn yín ẹni náwó ti yín sí nìkan ibi tó ní mo kó sí ẹ fún mi lówó ni ẹ má sọ pé mo mú náwó mi sí ẹ fún mi lówó. Kasali,
You can see in my voice. Ipe mi ò yá. I'm fed up. I can't give you anything. If anything come out, I'm tired. Ọ̀gá èèmọ̀ èmi ò ní kẹ́ máa ní lórí táyà o. Bó bá jẹ́ táyà ní ẹ̀rọ táyà tó lé lára ẹsẹ̀ ọkọ̀ tẹ́ gbé kalẹ̀ o. Ẹ fẹ́ mi lówó ni láìsẹ̀ yìí o. Màdàmú ò mọ̀ pé nǹkan mọ̀ lóyún o. Èmi kọ́ mọ̀ lóyún o. Ṣé èmi mò ń jì? Ṣé mi mò ń jì? Jẹ́ ń jì sáré. Ṣé ẹ pè mí sí? Màdàmú ò mọ̀ o. Màdàmú ò mọ̀ bẹ́ẹ̀ ti ń jì sáré o. Kasali, I'm tired. My dear, sọ fún mi bó ọkọ lóyún ní Ṣadé. Sọ fún mi bó ọkọ lóyún. Sọ fún mi bó ọkọ lóyún. Sọ fún mi bó ọkọ lóyún. Ọ̀gá, màdàmú kí lè dùn wá? Ọ̀gá. Má ṣe kì í gbọ́ àfi tó bá tẹ̀. Oko nígbà tí ìgbẹ́ láyé nínú ìkú ó sì tẹ̀gbẹ́ bí wá lọ mi gba owó ẹ̀ wá dàbí yányán kí ni mo tún gbọ́. Bàbá kì í ṣe èdè mi náà, ara ló ta mí. Báwo lọkọ mi á ṣe lọ máa fún ọmọ ọ̀dọ̀ lásánlásán lórí níbi tí mo wà? Ara ló ta mí bàbá. Irun ọlára ta ọ́ ń gbọ́ Jídé ọmọ ọ̀dọ̀ ló ń lóyún. Olórí ẹbí kì í ṣẹ̀bi èmi náà. Ẹ mọ̀ ẹgbẹ́ àníró ẹ̀mí náà wa. Bẹ́ẹ̀ni. Ẹ bá mọ̀ pé tí ìyàwó mi fojú mi rí inú ilé, kò ní dáná fún mi lásìkò. Tá a bá fẹ́ sùn, kò ní fún mi láyè. Ìdí nìyẹn. Gbàmọ́ mo dẹ̀rí pé kíní ọjọ́ táyà tí kíní ṣẹlẹ̀. Bó ṣe rí náà nìyẹn. Gbogbo ìgbà tí wọ́n fi ṣe léyìí o ṣe báyé ni mo wà. Abáyé tí mo wà ó sì wá bá mi pé tó tíyàwó mi ṣe ní o á sì pé á bá o tọmọ bá mi kú sùn á máa tọwọ́ ẹ̀ lẹ́kùn báyìí ìgbà gbogbo ẹ wá dàrú kẹ tó wá fi hàn yìí ṣe láti fẹ́ ṣe báyìí lóòótọ́ mẹ́tẹ́lẹ̀ méjì ẹ kó gbó tọ̀ pàtó wá ní báyìí ṣe kò sí ká lẹ́ ṣe sí oyún ti dé àti làbẹ́ ṣe sílẹ̀ ọlọ́run sọ láyọ̀ ọlọ́run sọ láyọ̀ àgbọ̀hún ìyá àgbọ̀hún ọmọ kò sí ká lẹ́ ṣe sí ìyàwó ọgbà kámi lórí ọ̀lọ́fà ọ̀ ṣé bí Jídé ṣe sọ náà lórí. Bẹ́ẹ̀ni bàbá, àwọn iṣẹ́ ìbí ní iṣẹ́ mi. Ìgbà ló fẹnu kọ́lé ló fẹnu ara rẹ̀ jù. Ṣé mi kàn wá tún ilé mi ká báyìí? Tó ẹnu kọ fàyàwó ẹ̀ mára ló kù báyìí o. Jídé òde níyàwó méjì o. Ọgbọ́n dọwọ́ rẹ o. Ayé bá ń ṣẹ̀tànà dí mi bàbá má gbà. Báyé bá ń sọ fòkó oníṣó bàbá má gbà o. Kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ lójú ayé lè bàbá yọ mí. Ṣàánú mi ẹlẹ́dàá mi kò táyé mi ṣe. Mú mi débẹ̀ Olúwa mú mi débẹ̀ bí ayọ̀ mi o. Mú mi débẹ̀ Olúwa mú mi débẹ̀. Gbàkóso ayé mi mo gbọ́kànlé ọ. Ayé má ṣe tánà ibi ayọ̀ ayé mi bàbá o. Ibi ògo mi Olúwa aṣẹ̀dá mi má ṣàìmú mi débẹ̀.